hadith ẹlẹ́ẹ̀kẹrin bí báàbù yìí ó ní hadith Abu Hurairah radiyallahu ta'ala anhu ní ba'atha an-nabiyyu khayla faja'at bi rajulin farabatu bi sariyati min siwari al-masjid. Ànábì sallallahu alaihi wasallam ó rán àwọn kan gẹ̀ẹ́sìn léèyàn kan lọ, èèyàn kan dáràn bóyá ó ṣàṣemáṣe kan nínú àwọn kèfèrí àbí nínú àwọn ọ̀tẹ́sìn. Ànábì wa rán ẹlẹ́sìn kan kó ṣe kíni o, kó fẹ̀sìn lé lọ. Ìgbà tẹ́ni ẹ wá fẹ̀sìn lé dé tán mú dé tán arrested dé farabatu bi sariyatin min siwari al-masjid. Ànábì wa ní kan dè mọ́ òpó kan ní òpó mọ́sálásí. Nínú ẹ̀sìn pé mọ́sálásí àpáàtọ̀ fún àwọn kírun bẹ́ẹ̀ a lè lò fáwọn nǹkan míì. Nítorí pé ìtànàbì ní ká dè mọ́bẹ̀ ní pé mọ́sálásí jẹ́ public place tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni ó wà bẹ́ẹ̀. Ẹni tó wá dáràn tán dè mọ́bẹ̀ òun àwọn èèyàn ò lè rí, wọ́n lè máa bèèrè pé kí ni lágbájá ṣe tó fi lẹ́tọ̀ọ́ sí pé wọ́n dè mọ́ ìyá yín. Ẹni tí ò lè bèèrè tí ẹgbàá tí ò lè bèèrè public lọ́mọ yóò ká dáhùn kí ni lámàá kí ni ló ṣe. Tó dà tán bá gbọ́ ohun tó ṣe kálukú náà lè desist láti má ṣe irú nǹkan tí wọ́n ṣe. Nínú mọ̀ sí pé tá a bá fẹ́ fi ẹ̀sìn yàn hàn nígbà míì àbá fẹ́ publicize téèyàn ṣe tí ò dáa, a lè mú ẹni ká dè mọ́ mọ́sálásí káwọn àti wọn lọ tó máa ń bọ̀ ká ṣe kí ni o ká máa rí kẹ́lẹ́ wọn bèèrè pé kí ni lágbájá ṣe àní tó ṣe ní ó jí owó ni ó jẹ kí nìkan ni kó tó gbọ́n pàápàá dá sẹ́rí àrùn. Ìwé ẹ̀ lọ́la kan bí àdìsí kan tá Ànábì ní pé ẹ̀dá kan bí pàtàkì tafsiri ni Ànábì ní báyìí fún òun rántí àdúrà Ànábì Sulaiman alayhi salatu wassalam. Ṣètánì tí ń lọ tí ń bọ̀ ńgbà tó ń kírun lọ òun fẹ́ gbá mú òun wá ní ká dè mọ́ òkú káwọn máa kéèké máa ṣe kí ni o ká máa fi ṣeré ká máa fi ṣẹ̀sìn. Àmọ́ òun rántí pé Ànábì Sulaiman ni pé rabbi habli mulkan la yanbaghi li ahadin min ba'di. Ọlá mi tó bá dá padà fún mi tán tó tamí lọ́rẹ́ rẹ̀ méje kẹ́nìkan tún rí wọlá náà lò nípa ìmọ̀ kọ̀ǹtú àwọn àlùjànnú. Nínú àlùjànnú náà sì ni ṣètọ́nù náà kana minal jinn. Ìdáhùn ìjọba lòun fi fílẹ̀ lòun fi ní kí wọ́n dè mọ́ òkú. Tóbi àdìsí yìí wá ní wọn nígbà tán mọ́ ẹnìyẹn dé Ànábì wa ní kan dè farabatu bi sariyatin min siwari al-masjid. Wọ́n wá dè mọ́ òkú kan nú àwọn òkú mọ́sálásí láti pé káwọn yẹn ṣe kíni káwọn yẹn lè máa rí pẹ̀lú àbútó. So anhu níbi riwaya mi tí Abu Hurairah gbà wá anna Umar radiyallahu anhu marra bi Hassan. Oníjọ́ kan Sayyidina Umar kọjá níwájú Hassan bin Thabit. Hassan bin Thabit ó jẹ́ kan náà àwọn sàhábé Ànábì tó já sí pé ìmọ̀ ń dá wákà fún Ànábì. Ìmọ̀ wọn ń dá wákà yìí láti fi yin Ànábì. Táwọn kèfèrí bá ń bú Ànábì àbí táwọn Yahudi bá ń bú Ànábì, Hassan yìí òun ni yóò máa fi wákà dá èébú padà fún wọn. Yóò máa fi wákà yin Ànábì nígbà táwọn tó ń bá ń bú Ànábì. Ànábì sì máa ń tẹ́tí gbọ́ orin rẹ̀, òun àti Káàbù búnú Zuhair. So Hassan wa ń kọrin radiyallahu anhu ń kọrin jọ kan nígbà tí wọ́n ń kọrin yìí ẹ jẹ́ ọ̀dà láì orin tí mo dákọ̀ kí n gbèrò orin pé wọ́n ń lùlù àbí wọ́n ń lu bàndírì o. ń dá wákà ń kọkọ̀ sídà lára pé wọ́n ń dákọ̀ sídà ní mọ́sálásí il masjid ń dákọ̀ sídà bí sí wọ́n ń dá ẹ̀ yóò ń ṣídù ń dá pẹ̀lú ohun òkè ń ṣe ìṣáàdù ẹ̀ ń fi ohun òkè ń fi ń dákọ̀ sídà ní mọ́sálásí Ànábì ní mọ́sálásí falahadha ilayhi Umaru wá fojú wò lójú pé irú kí ló ń ṣe mọ́sálásí ó fojú kó ìrà wò pé kọ̀sídà òun dá kọ̀sídà mọ́sálásí òtún wá dá jẹ́jẹ́ òtún dá pẹ̀lú ohun òkè. Faqal bàtí Hassan ó dáhùn fún Umaru lésì ó ní qad kuntu unshidu fihi òun máa ń dá kọ̀sídà òun sì máa ń dá wákà nínú mọ́sálásí wà fíì nínú mọ́sálásí yìí náà sì ní nínú mọ́sálásí Ànábì ni wà fíì man huwa khayru mink ẹni tó sì lóore jù wáyé Umaru lọ ayé rí fàṣà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tó lóore jù ọ lọ sí ń bẹ mọ́sálásí jọ́nà lọ́hùn kò sì kọ̀ fún mi pé kí n má dá wákà yẹn mọ́ ní ìdókò wákà tí ń dá ìtumọ̀ rẹ̀ náà ṣe kí ni ìtumọ̀ rẹ̀ dá. So àdìsí kìí ṣe ẹ̀rí fún yàn kí yàn máa kọrin ní mọ́sálásí o kìí pé ẹ̀rí kìí ṣe ẹ̀rí fún yàn pé ká máa lu bàndírì àbí ká máa lùlù mọ́sálásí kò bójú mu láti máa lùlù mọ́sálásí àbí máa ń lu bàndírì àbá ń lu nǹkan mọ́sálásí kò bójú mu àmọ́ kò sí láì fi ká dákọ̀ sídà àbá ní wákàtà fẹ́ ṣe láwọn èyí tó já sí pé yóò mú àwọn alfaz àbá àwọn ọ̀rọ̀ tó já sí pé yóò kọ́ni lẹ́kọ̀ọ́ dání yóò mú àwọn alfaz àbá àwọn ọ̀rọ̀ tó já sí pé yóò kọ́yàn níwà tó dáa àbí yóò mú àwọn alfaz tó já sí pé àáfin rántí nǹkan tó ṣẹlẹ̀
nípa àwọn nǹkan tó ti ṣáwájú nínú àwọn tó ti lọ nínú àwọn ìtàn wa léyìí tí ìtumọ̀ rẹ̀ àbí tí ẹ̀kọ́ tó dáa tó wà ń bẹ̀. So yàtọ̀ fún eléyìí èèyàn lè kọrin nínú mọ́sálásí láwọn orin pé à ń lu music àbẹ́yàn play music àbẹ́yàn play orin ní mọ́sálásí kò bá mu. Mọ́sálásí yẹn ṣáà ìdíyàn ti máa ń kọrin lórin irú orin bẹ́ẹ̀. Àmọ́ ká ní wákà ní àbá àwọn gbólóhùn ẹ̀kọ́ tó já sí pé yóò máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ so kò sí láìfí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní mọ́sálásí. Àmọ́ ká má sọ mọ́sálásí di concert wọ́n sọ mọ́sálásí concert pé gbogbo àṣọ ìdìbò àtẹ́wò bá nílá máa ṣe concert ní mọ́sálásí àlà ń ṣe musabakọ̀ orin ní mọ́sálásí. So àmọ́ ká ní kò sí nǹkan lúlù ń bẹ́ẹ̀, kò sí bàndírì, kò sí lù, kò sí jìtá, kò sí piano bá láìfí. Àmọ́ ká mọ̀ pé mọ́sálásí tó wà fún primarily òun ni ká sin lọ́wọ́ ọba ká sì kọ́ wa ní ẹ̀kọ́ ẹ̀sìn gẹ́gẹ́ bí a ṣe ń ṣe yìí. Àbáwọn nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn míì náà a fẹ́ ṣe ìgbéyàwó, a fẹ́ ṣe akídù nìká, a fẹ́ ṣe tẹ́símíyà, a fẹ́ sọmọ lórúkọ bá láìfí bí àwọn èèyàn. Nítorí tí mọ́sálásí ìyẹn lè lò fún nǹkan míì náà yàtọ̀ sí òun kíkí nìkan. Ìyẹn lè fi mọ́sálásí ṣe event wájá sí pé event tí ṣẹ̀ríà Ìsìlámù aláwọ̀ ni gẹ́gẹ́ bá fẹ́ ṣe akídù nìká tí ò ní mú kí láti dání tí ó sì ní mú pé à ń ṣe nǹkan tó náà bò fẹ́ dání tí ó sì ní kó ìdọ̀tí bá mọ́sálásí àtẹ̀gbin. So pẹ̀lú àdísì àsánì yìí ó ní Thabit radiyallahu ta'ala anhu.